òde ní Femi, òde ní òde ní òde o tó jọ mí lójú. Ó jọ mí lójú gan. káàbọ̀ sórí ìkànnì Alujo FM gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé lóko bẹ́ẹ̀ ni gbogbo awuyewuye ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lórí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí ọ̀rọ̀ èyí ẹ̀bùn tí Bobby Reese gbà tó jẹ́ wípé Fẹ́mi Adébáyọ̀ òun ló announce ẹ̀ jáde tí gbogbo àwọn òṣèré orí ìtàgé tó kù tí wọ́n fara kín pé kí ló dé ó ṣe wá jẹ́ pé Bobby Reese lẹ wá fún eléyìí jẹ́ nǹkan tó jẹ́ wípé ó gbẹnu tán tí gbogbo àwọn èèyàn ń drag ọ̀rọ̀ yìí lórí social media bẹ́ẹ̀ ni ìyàwó Fẹ́mi Adébáyọ̀ jáde ó ní ẹ má fẹnu àtẹ́ kọ́kọ́ mi o ẹ má sọ̀rọ̀ sọ́kọ mi ìyàwó yìí jáde ó dẹ̀ fèsì fún Dayo Amusan wípé kí ló dé kí ni ti wá ń ṣẹlẹ̀ gan tó ti wá ń sọ̀rọ̀ sọ́kọ mi eléyìí ni Dayo Amusan wá jáde wípé eléyìí wá pọ̀ èmi àtọkọ rẹ ni kọ̀líìsì ó sì wá máa sọ̀rọ̀ sí mi gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá báwo lẹ ṣe rò pé ọ̀rọ̀ náà jẹ́ ṣé nǹkan tí Fẹ́mi Adébáyọ̀ ṣe lọ́jọ́ kìíní àná èyí tó ní Bobby Reese ni ó gba gbogbo ẹ̀bùn yìí tó fún ní 1 million naira ṣé lè tọ́jú ṣòdà àbí ẹ̀rọ wípé kì máa ń ṣẹjọ́ Fẹ́mi Adébáyọ̀ ìkíní kan mà ló fà àbí nǹkan tó ti organize gbà Fẹ́mi ìwọ́ṣà àsọjáde wò débẹ̀ ọ̀rọ̀ yìí ti wá ń di gbàgbós lórí social media ẹ gbọ́ nǹkan tí Dayo Amusan tó sọ sí Fẹ́mi Adébáyọ̀ àtìyàwó ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ bá wa share kẹ́rẹ̀ máa drop comment sábẹ́ comment section yín eléyìí ẹ̀kọ́ ló ń jẹ́ fún wa torí ẹ̀ nìkọ́ torí ọ̀la ni ẹ má gbàgbé o ẹ share ẹ follow iléeṣẹ́ Alujo FM. Ọlọ́run ti ń gbà fún ẹ yẹn bàbá mi ò jẹun nínú ilé mi òde ní Fẹ́mi òde ní òde ní òde o tó jọ mí lójú ó jọ mí lójú gan ṣé ó jọ mí lójú gan but now seeing your wife's post calling me an hypocrite calling me an enemy in disguise Aládùkẹ́ ó ju ẹnu ẹ lọ o my darling ìyàwó mi ó ju ẹnu ẹ lọ calling me an mi ò ní pé kó má defend ọkọ ẹ like I said if you don't defend him who will but you trying to insult me in that process ó ju ẹnu ẹ lọ sọ̀rọ̀ mi yé kí n sọ ní Yorùbá kó lè jọ yéra wa ó ju ẹnu ẹ lọ now let me ask you tí ọkọ ẹ bá ń ṣiṣẹ́ ní corporate bí lọ́ọ̀yà lọ́kọ ẹ tọkọ ẹ bí if your husband should have an issue at his workplace it is rightful of him to get home and update you. Would you have called his colleague and be insulting them? I'm sure you wouldn't do that. I never insulted you guys. So you coming and now making a post. There is limitation to every human's endurance. Okay? I don't chase clout. I don't come out to talk what is not. I don't come out to find Instagram whatever. You understand? I don't. If I'm coming out to talk about anything or I'm coming out or making a video, like I repeat myself, I don't have. I just needed to do this video because if I had not done the video in the first place, the fact that you called the cross dresser, you pronounced the cross dresser as a winner of a female best. Oh, you my wear now. Come on, my wear now. Come on, my drag. Don't she my drag now? Kilo share. Mo feel pe o ti e o o high gan. You for my hand o. Mo feel pe o ti e o high gan. Ìyàwó ẹ̀ tó ń lọ tó ń bọ̀ bí ilẹ̀kẹ̀dì tó ń post nǹkan tí ò yẹ kó máa post tí ò mọ bó ṣe yẹ kó sliding wọnú ọ̀rọ̀ ìyẹn ń pè mí ní hypocrite ó ń pè mí ní enemy in disguise pẹ̀lẹ́ o supporter in full force má jẹ́ ń wá fún ẹ sọ̀rọ̀ mi yé ẹ now to now finish gbogbo ọ̀rọ̀ mi Fẹ́mi Adébáyọ̀ your problem your success your breakthrough and it can never be my problem. Sure, you understand? As a matter of fact, I want to tap into your success. Sọ̀rọ̀ mi yé èmi ò kí ṣe kẹ́ni má ní ẹ̀dá. Ever since tó ti ṣe gbogbo nǹkan tó ń ṣe ni mo ti máa ń support ẹ. Ni mo ti máa send message directly. Màá kí ẹ dáadáa, màá ṣàdúrà fún ẹ, màá dẹ̀ jẹ́ kó mọ̀ pé I'm proud of you. bọ̀dá mi ìyàwó yín máa ń fàìn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí báwo lẹ ṣe ṣe kí láṣìírí ẹwà ìyàwó yín ẹ sọ fún mi kémi náà sọ fún ìyàwó mi. bàbá ọkọ mi ẹ má dààmú ara yín jìnnà iléeṣẹ́ Golden Eden Cosmetics láṣìírí ẹwà mi ẹ wo ibẹ̀ ni mo ti ra whitening face cream whitening body lotion whitening body scrub àti whitening bathing soap ṣàrí ìyàwó yín adún máa dán yẹn àwọn náà máa nílò hot chocolate body lotion hot chocolate face cream hot chocolate scrub àti hot chocolate bathing soap ṣé caramel skin kit lẹ́fẹ́ ni tàbí student whitening kit wọ́n ń tà wọ́n máa ń ṣe steam bath manicure pedicure wọ́n tún máa ń ṣe àtúnṣe àwọ̀ ara látàrí jàǹbá tí kẹ́míkà ti ṣe sí ara. Ilé-iṣẹ́ wọn wà ní Ọ̀rẹ́méjì street Ọbáwọlé by Bayo hospital Akínyẹlé close number 6 Ìfàkọ̀jayé local government nílé Èkó. WhatsApp number wọn ní +44 79 79 26 0453 tàbí 091 63 20 1327. Ẹ wò wọ́n lórí Instagram handle wọn @GEC_cosmetics. Wọ́n tún wà lórí Facebook GEC Cosmetics.
GEC Cosmetics ọ̀gá ni bàbá. Ti ma gbé fún ẹ. Ṣọ́rọ̀ mi yẹ, ìwọ kọ́ ló máa advice mi pé kí n focus lórí career mi. Ìyẹn ju ẹnu ẹ lọ. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ, ó ju ẹnu ẹ lọ. Tá bá ń pọ́nra wálé, ẹ jẹ́ ká máa pọ́nra wálé. Alápọ̀nlé mi ló jẹ́. Torí ẹ ni mi ò ṣe ní sọ ọ̀rọ̀ àṣàǹfà sí ẹ in respect of how how belittle you dropped yourself with that comment you made on my post by telling me if your problem your success is my own problem, I will know no peace. I will know peace. I will know peace. Ṣó ti yẹ Fẹ́mi Adébáyọ̀, èmi pè ẹ́ ni, èmi ò kí jigan, èmi máa dá orúkọ ẹ. Ṣó ti yẹ, I saw what you posted. Baba, à ń jẹ ìkúrú kó tán nínú àwo. Ìwọ ń gbọ́nwọ́ sí. Ìwọ ń sọ you. Má jẹ́ n sọ̀rọ̀ sí ẹ. Má jẹ́ kí n sọ̀rọ̀ sí ẹ. Bọ̀dá Fẹ́mi Adébáyọ̀, kò sí ẹni tó ń bí fún success yẹ. Ṣó ti yẹ, kò sí ẹni tó ń bí fún success yẹ. Rírí ṣe ẹ ò ní dúró, o ò ní ṣubú dànù, o ò ní rí dààmú, o ò ní bọ́gbé bàtà ọ̀fọ̀ sí ẹnu ọ̀nà ẹ, ìgbéga ẹ ò ní dúró. Nítorí pé nígbà tó bá kan èmi, ayé ló máa wà pẹ̀lú àlàáfíà nínú ẹ̀mí gígùn. Ayé ló máa wà tó máa bẹ́mi náà dúpẹ́. Ṣó ti yẹ, so tó o bá mọ bó ṣe mọ́ tó bá pápá bí ló fi sùn mọ́jú tó fi ń ṣe bálabàlá bí tẹ́lẹ̀ aláfọwọ́ yìí bí mo ṣe sọ nínú first video mi ẹgbẹ́ àlè kákákú bẹ́ẹ̀ ẹnu yìí náà láfi sọ. My darling, fi apá bí sùn kó lè mọ̀ pé èmi ò ń ṣe problem, èmi ò dẹ̀ kí n ṣe oníjà ẹ̀. Mo dẹ̀ ti apologize fún ẹ pé I'm sorry for you feeling the way you felt. Not that I apologize that pé bóyá nǹkan tí mo sọ mi ò sọ mọ́. Má ṣì mú, mo sì sọ. Gbogbo ẹ̀yin tẹ́ feel pé cross gender lẹ fún ní award best female dressed. Are you okay? With all due respect, Femi, with all due respect, I understand you only announced, which ti gbogbo wa later mọ̀ later. Àmọ́ yẹn, nǹkan tó dẹ̀ pè mí fún nìyẹn pé kí n wá ṣe damage control fún ẹ, kí n ṣe fídíò. Mo dẹ̀ jẹ́ kó understand pé mi ò lè dédé ṣe fídíò, ẹ jẹ́ ká Kẹ́ni Ọlá náà wà ń bẹ̀, Kẹ́ni Ọlá náà má bàa pick offense nínú decision tájọ ṣe. La fi ṣe 3-way call láàárọ̀ yìí.